Natasha Akpoti lulẹ̀ lórí ẹjọ́ tó pè tako olórí ilé aṣòfin àgbà nípa oṣù mẹ́fà tán fi ní kó lọ rọ́kúnlé. Ní ẹ̀yìn-ò-rẹyìn, ìdájọ́ ti jáde lórí ẹjọ́ tó wà láàrin àwọn aṣòfin àti sẹ́nẹ́tọ̀ obìnrin kan Natasha Akpoti Oduaghan. Ilé-ẹjọ́ wọ́gilé ẹjọ́ tí Natasha Akpoti pè tako bí ilé aṣòfin àgbà àti ààrẹ ilé ṣe ní kó lọ sinmi nílé fún oṣù mẹ́fà. Adájọ́ James Omotosho ti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti wọ́gilé ẹjọ́ kan tí sẹ́nẹ́tọ̀ Natasha Akpoti pè láti tako bí olórí ilé Godswill Akpabio àti ilé aṣòfin àgbà náà ṣe ní kó lọ rọ́kún nílé fún oṣù mẹ́fà nítorí àìmọ̀ ìwà hù. Ẹjọ́ náà tí ọkùnrin kan Ovavu Iliazu àti àwọn èèyàn 9 mìíràn pè ní adájọ́ yìí dànù torí pé wọn kò lẹ́tọ̀ọ́ láti pe ẹjọ́ náà. Ẹjọ́ náà tí nọ́mbà fáìlì rẹ̀ jẹ́ FAZ/ABJ/CS/654/2025 ni wọ́n pè tako bí iléeṣẹ́ ní kí sẹ́nẹ́tọ̀ Akpoti lọ rọ́kún nílé nítorí àwọn ìdí kan. Àwọn olùpẹ̀jọ́ náà ló rọ ilé-ẹjọ́ láti wọ́gilé ìjìyà tílé aṣòfin àgbà fún Natasha náà nítorí yóò ṣe àkóbá fún ẹkùn ìdìbò tó ń ṣojú. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ Omotosho ní àwọn olùpẹ̀jọ́ mẹ́wẹ̀ẹ̀wá náà kò ní ẹ̀tọ́ kankan lábẹ́ òfin láti gbé ẹjọ́ náà wá sí ilé-ẹjọ́. Ó wá dá ẹjọ́ náà nù nítorí pé kò lẹ́sẹ̀ nílẹ̀. Kí ló wáyé ṣáájú gan-an tílé aṣòfin àgbà ṣe ní kí sẹ́nẹ́tọ̀ Natasha Akpoti lọ rọ́kún nílé fún oṣù mẹ́fà? Nínú oṣù kejì ọdún 2025 ní èdè-àìyedè ṣẹlẹ̀ ní ilé aṣòfin àgbà Nàìjíríà láàrin ààrẹ ilé náà sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio àti sẹ́nẹ́tọ̀ Natasha Akpoti Oduaghan. Akpabio pàṣẹ lásìkò tí ìjíròrò ń lọ pé kí àwọn òṣìṣẹ́ aláàbò gbé jáde lẹ́yìn tí obìnrin náà kọ̀ láti jókòó ní ààyè tuntun tí wọ́n fún un tó sì sọ àwọn ọ̀rọ̀ ìbínú. Ó fi ẹ̀sùn kan Akpabio pé ó mọ̀ọ́mọ̀ fẹ́ pa òun lẹ́nu mọ́ ni tó sì fẹ́ gba àǹfààní tí òun ní láti dá sí ìjíròrò ilé lọ́wọ́ òun. Lẹ́yìn gbogbo awuyewuye tó wáyé lọ́jọ́ náà, ilé aṣòfin fi ẹ̀sùn kan Natasha pé ó tàpá sí àwọn ìlànà ilé náà pẹ̀lú bí ó ṣe kọ̀ láti jókòó sí ààyè tí wọ́n fún un. Ọ̀rọ̀ náà dé iwájú ìgbìmọ̀ tó ń bá àwọn aṣòfin wí, ṣùgbọ́n Natasha kùnà láti farahàn níwájú ìgbìmọ̀ náà. Lẹ́yìn rẹ̀ ni wọ́n kéde pé wọ́n ti dá a dúró fún oṣù mẹ́fà. Ọ̀rọ̀ ọ̀hún padà di ti ilé-ẹjọ́ pẹ̀lú bí igun méjèèjì ṣe pé ẹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lórí rẹ̀. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ ká jọ dókè lọ́hùn-ún. Ẹ kú kalẹ̀. Òrìṣà nílùú òrìṣà nílùú ẹ má fojú di àdánù òrìṣà nílùú sinimá titun ìlú ó ti jáde wá lórí YouTube. Ìkànnì Jígí Alára TV 24 lẹ ó ti rí wo àwòtún òní iṣẹ́ ńlá yìí. Sinimá titun ìlú multi-billion naira project méjì yóò lágbára. Òrìṣà nílùú tó mú bá ìdíbò kì í ṣọjọ́ pa àtọ̀ ṣàwọn gidi. Ìlú ní ṣàtọ́kùn eégún, ìlú ní ṣàtọ́kùn ṣá. Ìlú ní ìlú tí a ṣe máa yàn gàlú ìlú tó kọ̀ fọ́ agbára. O lè jẹ́ láì ṣe pé fún yọ̀ ni. Wọ́n ló dúró lóko. Ọ̀bẹ̀rẹ̀ lóko. Ọ̀bẹ̀rẹ̀ ìdíje àkókò lójú tó kó adébáfún àjùmọ̀ àgbẹ̀nà tí ó dolóko láì bá tán. Agbára gba sinimá tó gbàgbàdà búyọ̀ tó gbàgbàdà gbà. Ó fún lọ́nà láfojú ó yàgbẹ́
pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ìwọ̀nba ni yẹn ń gbóná mọ́ láì ṣọ́ka olówó ayé ẹ̀rọ ra lànà kókó fẹ́fẹ́ káyọ̀ mọ́ tìbí ọmọ mú wa ni o sinimá ti tó ìlú ká tó parí ẹ̀ ní location ojú rí tó ẹ̀dá tá a sọ fún yẹ owó gbogbo là ná lórí ẹ̀ adéọmọ Bankole aláṣẹ àfúndarí iléeṣẹ́ Jígí Alára ẹlẹ́gẹ̀rún ni executive producer pẹ̀lú co-producer Yèyé Rosodika níyà Adédayọ̀ age pẹ̀lú Adébáyọ̀ Jẹ̀lílì Piccolo ló direct yẹ starring Akin Lewis Yèyé Rosodika Taofik Adéwálé Dìgbòlùjà Babátúndé Báńgbọ́dẹ Fọ́kọ́kọ́ Taofik Salami Mondusi Òkìkí Ọ̀sìn Jọmọ́lẹ̀ Ìyákú Ègbé John Odika Ológbòjò Móròmúbọ̀làwà Tọ́wọ́ ń dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta àgbẹ̀ àkọlé ẹ̀ ní ìlú subtitled in English apá kìíní ẹ̀ máa jáde kásàgbà sórí YouTube lọ́jọ́ Wednesday September 24 ọdún yìí nígbà tá apá kejì ẹ̀ máa jáde lọ́jọ́ Friday October 24 ọdún yìí bákan náà ẹ̀kúnkú mẹ́ni tẹ̀ ní ìkànnì Jígí Alára /Brizil24TV ilé ara ní Jígí Alára ojúmọ́ kàrà kan ní gbogbo bá ṣe ń jí dára ara la fi ń ṣe sinimá tuntun ìlú lélẹ́yìí o ẹ subscribe sórí Jígí Alára 24 kẹrìnrán wò iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòrán tó wò ní ẹgbà bẹ́ẹ̀. ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ìpolówó ọjà làgùn mu òwò èyí ni ìròyìn tó kàn. Bàbá tí kì í tọ́jú ọmọ ni Olúwo gbogbo Yorùbá ẹ kìlọ̀ fún un kó yé tàbùkù ipò tó wà. Olórí Olúwo tẹ́lẹ̀ Channel sọ̀rọ̀ ìyàwó tẹ́lẹ̀ fún Olúwo ti ilẹ̀ Ìwó Olórí Channel Chin ti wọ́gilé gbogbo ẹ̀sùn tí ọba Abdulrasheed Akànbí fi kan Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá pé ó ń pètepèrò láti gba ẹ̀mí rẹ̀. Nínú àtẹ̀jáde tí olórí náà fi léde sójú òpó Instagram Olórí Channel ṣàpèjúwe gbogbo ohun tó jábọ́ lẹ́nu Olúwo gẹ́gẹ́ bí irọ́ láti ṣì ọ̀pọ̀ lọ́nà àti láti tàbùkù sí ipò ládéládé ní ilẹ̀ Yorùbá. Ó tẹnumọ́ pé Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Olúwo tàbí ní ọwọ́ nínú àjọṣepọ̀ wọn. Fún àlàyé ní kíkún ọba aládé kan ní ìlú Èkó fi mímọ̀ Ọ̀gbẹ́ni Àkànbí kì í ṣe Ọọ̀ni Ilé-Ifẹ̀ tí ọba aládé yìí kò sì mú mọ́ Ọ̀gbẹ́ni Àkànbí láti ṣe ìjàmbá kankan fún un ó tan ìmọ́lẹ̀ sí i. Olórí Channel ṣe ìrántí àwọn àsìkò rẹ̀ ní ààfin Olúwo gẹ́gẹ́ bí olórí tó sì tún fẹ̀sùn kan ọba Àkànbí pé kò sí nínú ayé ọmọ wọn fún ó lé ní ọdún 5. Ọ̀gbẹ́ni Àkànbí wá sí ìlú Canada ní oṣù kẹjọ ọdún yìí tó sì kọ̀ láti tọwọ́ bọ ìwé ìrìn àjò ṣùgbọ́n ó fi owó tó tó 500 sílẹ̀ owó àkọ́kọ́ tí ọmọ rẹ̀ Odùduwà yóò gbà lọ́wọ́ rẹ̀ láti ìgbà tí a ti kúrò ní ààfin. Ó ṣàlàyé Olórí Channel ní òun nìkan ni òun ṣe ìtọ́jú ọmọ tí ó bí fún ọba Àkànbí. Olórí Channel tún kàn sí àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá pé kí wọ́n ké sí Olúwo kó yé tàbùkù sí ipò tó dì mú. Mò ń rọ gbogbo aráàlú pé kí wọ́n wọ́gilé irọ́ tí wọ́n pa mọ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀ olórí lọ́balọ́ba àkọ́kọ́. Ó fi kún un Olórí Channel ní èyí ni ọ̀rọ̀ ìkẹyìn tí òun yóò sọ nípa ọ̀rọ̀ yìí tó fìdí ìfẹ́ àti ìbọ̀wọ̀ rẹ̀ hàn sí ilẹ̀ Yorùbá. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí ẹ bá wa pín ká kí a sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Amóhùnmáwòrán kan àtàtà tí aráyé gbọ́ Jígí Alára TV ni wọ́n sọ. 1 2 3 4 5 6 7 Jígí Alára. Sinimá méje tó lóyin ládùn. Sinimá titun méje la gbé jáde láti Jígí Alára. Jígí Alára lórí YouTube. Àwọn sinimá yẹn rèé o. Ìlú ni àkọ́kọ́. Òkúta péré lẹ́lẹ́kejì. Àjẹ́ tó pọ̀ máa wo lẹ́lẹ́kẹta. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin. Ọba làkọ́lé ìkarùn-ún. Àfojúdi lẹ́lẹ́kẹfà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní keje o. Jígí Alára ti gbé jáde kàṣàgbà o. Lórí YouTube ẹ̀ ó ti wọ́.
àwọn akọkọlùkọ lóyin ládùn rọ̀ wọ́n pàtòkè tilẹ̀ sinimá méje tá a gbé jáde rèé látọwọ́ Dígí Alára lórí YouTube. Ìlú làkọ́lé alákọ̀ọ́kọ́ Dígí Alára àti Rose Odika ni co-producer. Òkúta àpèrè lẹ́lẹ́ẹ̀kejì Dígí Alára gangan fúnra ẹ̀ ló produce. Àjẹtòpamọ́wò lẹ́lẹ́ẹ̀kẹta Dígí Alára àti Lẹ́lọ́wọ́wà ni co-producer. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kẹrin Fatai Karim àti Dígí Alára ló jọ produce. Ọba lẹ́lẹ́ẹ̀karùn-ún Tampan Ìdó local government àti Dígí Alára ló jọ pawọ́pọ̀ láti ṣe. Àfojúdi lẹ́lẹ́ẹ̀kẹfà Lateef Quadri àti Dígí Alára ni co-producer àti ẹ̀ náà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ni sinimá ẹlẹ́ẹ̀keje Unity Caucus àti Dígí Alára ni co-producer. Àwọn Nollywood superstars ló kópa nínú àwọn sinimá yìí. Ẹ máa gbádùn gbogbo àwọn sinimá méjèèje ìlú Òkúta àpèrè Àjẹtòpamọ́wò Òpin ọ̀rọ̀ Ọba Àfojúdi Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́. Àwọn sinimá méjèèje yìí ní kẹ́ ló máa wò lórí YouTube tó jẹ́ ti Dígí Alára. Adéọmọdé ni executive producer àwọn sinimá wọ̀nyí. Kò sí àṣàdànù ńbẹ̀ o. Ẹ kú ti mọ̀ pé gbogbo àwọn sinimá wa ló máa ń stand out yàtọ̀. Dígí Alára ní kẹ́ subscribe sí o. Ẹ download, ẹ share, ẹ like. Tẹ́ ẹ bá ti ń wo gbogbo ẹ̀ lẹ́ ó gbà wípé ó kọjá àfẹnuròyìn. Dígí Alára ni bàbá gbogbo wọn. Dígí Alára ti gbé jáde kàṣàgbà o lórí YouTube ẹ̀ ó ti wọ́. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Dígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Dígí Alára. Ìkànnì Dígí Alára. Dígí Alára. Dígí Alára. Dígí Alára. Ìkànnì Dígí Alára 24 bàbá gbogbo.